wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti dásìsì wa ayé wa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Reverend Dr. Michael Adébáyọ̀ Olúwaróńbí. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún ọ̀rọ̀ yìí rẹ, wá fún wa ní òye kó lè fún wa ní ìyè àìnípẹ̀kun torí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí akíwa káàbọ̀ bàbá wa lọ́wọ́ aṣàfihàn ara yìí fún ara ní. Akí ogun ẹ̀yìn ara lé orúkọ tèmi ní Balógun Ọlọ́run tọ́ba láti ìjọ ìrìndò St. Peter Anglican Church ìrìndò. Ṣé àpàwà lọ́wọ́ aṣàfihàn ara yìí fún ara ní. Orúkọ tèmi ní àlùfáà Ebenezer Ṣeun Olúwalétí láti agbègbè Elédò Provisional Ayékèké. Ṣé orúkọ tèmi ní àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí tí ṣe ọjọ́ 23 ọjọ́ ìsinmi 11 lẹ́yìn mẹ́ta lọ́kan. Àkórí ọ̀rọ̀ wa ni eré ìje Kìrìsìtẹ́nì àti ẹ̀ka àkórí wa òun ni ìdíwọ́ nínú eré ìje nígbà tí à ń wo apá kìíní rẹ̀. Orí ọ̀rọ̀ wa gangan òun ni ìgbéraga ti ẹ̀mí. Ibi kíkà wa ń bẹ ní ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 14. Ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 14. Ọba wa lọ́wọ́ ká. Ó ṣe kó òwe yìí fún àwọn kan tí wọ́n ń gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn ní òdodo tí wọ́n sì ń gan àwọn ẹlòmíràn, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí èmi kò rí bí àwọn ará yòókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbààwẹ̀ bí ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀, mò ń san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowóde dúró ní òkèèrè, kò tilẹ̀ gbé ojú rẹ̀ sókè ọ̀run, ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà, ó wí pé, Ọlọ́run, ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ, nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀, ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀, òun ni a ó gbé ga. Ẹ ṣé bàbá wa, wọ́n ti kà fún wa àti gbọ́ bí arákùnrin ti ju ara rẹ̀ lójú nínú àdúrà tó sì ń gbé ara rẹ̀ ga dípò tí ìbá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ bí arákùnrin kejì. Ó ń dá ara rẹ̀ láre nínú àdúrà. Ẹ jẹ́ ká yára wo èròǹgbà kíní láti ní òye nípa ìgbéraga ti ẹ̀mí. Èròǹgbà kejì láti jíròrò lórí àwọn okùnfà àti àwọn ipa. Àti èròǹgbà kẹta bí a ṣe lè ní òmìnira kúrò nínú ìgbéraga ti ẹ̀mí. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Ìgbéraga ti ẹ̀mí jẹ́ ìmọ̀lára rírí ara ẹni bí ẹni tí ó ga ju àwọn ẹlòmíràn lọ nípa ti ẹ̀mí, tàbí pé ẹnìkan dàgbà nínú ẹ̀mí tàbí ní àjẹsára sí àwọn ìdánwò àti ẹ̀ṣẹ̀. Ìgbéraga ti ẹ̀mí máa ń jẹ́ kí ènìyàn fi ojú kéré agbára ẹ̀ṣẹ̀ kí ó sì gbé agbára ara rẹ̀ ga jù. Nínú ẹsẹ̀ Bíbélì wa ti òní, a rí pé Farisí náà rí ara rẹ̀ gẹ́gẹ́ bí olódodo ju agbowóde lọ. Ó pàdánù àwọn ìbùkún Ọlọ́run àti pé àkókò rẹ̀ níwájú Ọlọ́run já sí asán. Àwọn Kìrìsìtẹ́nì ní láti jáwọ́ nínú irú ìwà bẹ́ẹ̀ kí wọ́n sì tẹ́wọ́ gba ìrẹ̀lẹ̀ ti ẹ̀mí tí a nílò láti sá eré ìje wa èyí tí a gbé ka ìwájú wa. Wọ́n jẹ́ ká mọ̀ pé ìgbéraga ti ẹ̀mí ni kí ènìyàn rí ara rẹ̀ ju ẹlòmíràn lọ bí ó ti yẹ lọ nínú ẹ̀mí, ó sì jẹ́ ewu ńlá. Kì í jẹ́ kí ènìyàn rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ìrẹ̀lẹ̀ nínú Ọlọ́run. Ó máa ń jẹ́ kí ènìyàn fi ojú kéré agbára ẹ̀ṣẹ̀. Mo gbàgbọ́ lórúkọ Jésù Kristi a ò ní jọra wọn lójú. Ìgbéraga jẹ́ ìjẹ ara ẹni lójú
ìtàpá sí ẹ̀bùn ẹ̀mí tàbí èso ti ẹ̀mí, pàápàá ìtàpá sí adarí àti àwọn mìíràn tó ṣe ti ẹ̀mí. Lórúkọ Jésù a ò ní jọra lójú. Nígbà tí a bá ń wo àwọn ìbéèrè wa fún ìjíròrò, àwọn bàbá wa yóò bá tún ìmọ́lẹ̀ sí ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìbéèrè kìíní, wọ́n ní kí ni òye rẹ nípa ìgbéraga ti ẹ̀mí bí a ti kà ní ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 15 àti ọ̀rọ̀ ibi káwa sí òní. Praise the Lord. Àti abáwo bí ọ̀rọ̀ àkọ́sọ wa àti tí wọ́n kà fún wa ní ìlú. Ìgbéraga ti ẹ̀mí ni kí èèyàn kó gbéra rẹ̀ ju bí ó ti yẹ lọ. Tàbí kí èèyàn rò pé òun dára ju àwọn tó kù lọ ní ti ẹ̀mí. Tàbí kí èèyàn bẹ̀rẹ̀ sí ipò tí Ọlọ́run ò tó sí ní ti ẹ̀mí. Mo ní a pè ní ìgbéraga ti ẹ̀mí. Bàbá wa ṣe wọ́n ti jẹ́ ká mọ̀ pé ìgbéraga ti ẹ̀mí ni kí èèyàn gbé ara ẹ̀ ga ju bí Ọlọ́run ti rò lọ, pé òun dá àtẹ́wájá lọ nínú ẹ̀mí, òun ló mọ̀ àdúrà gbà jù, òun lòun lẹ́bùn ẹ̀mí, òun lè ṣòtó òun. Nígbà tí a bá fojú kéré ẹ̀ṣẹ̀ tàbí àwọn mìíràn tí a jọ jẹ́ akẹgbẹ́ nínú ti ẹ̀mí. Bàbá wa ṣe Olúwa ràn yín lọ́wọ́. Ìbéèrè wa kejì, wọ́n ní pẹ̀lú ìtọ́ka sí onídàájọ́ ìwé orí 14 ẹsẹ̀ 3 àti ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 11 sí 12, wọ́n ní ká sọ díẹ̀ lára ohun tí ó ń fa ìgbéraga ti ẹ̀mí. Àbáwá tó ń fa ìgbéraga ti ẹ̀mí. Àwọn tí ó ń fa ìgbéraga ti ẹ̀mí ó pọ̀ lóríṣiríṣi. Ẹlòmíì á máa gbé ara rẹ̀ ga gẹ́gẹ́ bí ibi tí wọ́n ti kọ́ tọ́ka wá sílẹ̀ nínú ìwé onídàájọ́ ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 11 títí dé 12 àti onídàájọ́ ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 3 yẹn. A ó rí wípé níbẹ̀ yẹn Sámsónì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n sọ fún wípé má lọ fẹ́ aya ní láàrin àwọn aláìkọlà. Wọ́n kìlọ̀ fún ṣùgbọ́n kò gbọ́. Ó jọ ara ẹ̀ lójú. Ìgbọràn ṣe kókó. Ó ti gbàgbọ́ wípé agbára wo lòun ò ní. Lágbára àbóhùn ti dàgbà, àbóhùn tẹ̀ ti mature pé òbí ò lè darí òun náà rárá. Nígbà tí wọ́n bá ti kọjá ta lè darí, ta lè ṣàkóso. Èyí ò tiẹ̀ kọjá ìbáwí. Wọ́n lè má mẹ́gbà kọ́nà yẹn, ṣùgbọ́n o gbọ́dọ̀ fetí sílẹ̀ láti gbọ́ ìbáwí, láti gba àmọ̀ràn. Láti gba àmọ̀ràn. Ṣé Sámsónì kọ̀ láti gba àmọ̀ràn? Ó kọ̀ láti gba ìmọ̀ràn, ó dẹ̀ kọ̀ láti gba ìbáwí, ó yọ sí ohun tí ò ní rò. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn ọ̀nà oríṣiríṣi kọ̀ nígbà tá a bá kọ̀ láti gba ìmọ̀ràn, tá a kọ̀ láti gba ìbáwí, tá a kọ̀ láti gba ìtọ́ni àti ìtẹríba fún àwọn adarí. Wọ́n ti kà sílẹ̀. Lórúkọ Jésù èmi àti yín a ò ní jọra lójú. Wọ́n ní ìjọra ní lójú náà tí wọ́n á fà á. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹta bá wa fún ẹ̀kọ́ ńlá tí à ń kọ́ yìí. Wọ́n ní kí ni àbájáde ìgbéraga ti ẹ̀mí nínú eré ìje Kìrìsìtẹ́nì wa nígbà tí a wo ìwé Òwe orí 29 ẹsẹ̀ 23 àti ìwé Àìsáyà orí 14 ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 14 àti ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6. Kí ni àbájáde ìgbéraga ti ẹ̀mí? Àbájáde ìgbéraga ti ẹ̀mí àkọ́kọ́ máa kọ́sọ̀ ní ìparun. Ìparun. A rí pé ẹni tí ìgbéraga bá ti lò lẹ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀ á padà parun ni. Nǹkan kejì tí máa kọ́kọ́ sọ pé irú èèyàn bẹ́ẹ̀ á rí ojú ìjà Ọlọ́run. Bí tá a bá wo inú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 13, ó ní Ọlọ́run kojú ìjà sí agbéraga. Ẹni tí Ọlọ́run bá kojú ìjà sí kò sẹ́ni dágbèjì irú èèyàn bẹ́ẹ̀. Kò tiẹ̀ sẹ́ni tó kó tiẹ̀ lágbára àti kíkẹ́ tó kojú Ọlọ́run. So Ọlọ́run kojú ìjà sí agbéraga ni. Bàbá ṣe ẹ̀kọ́ ńlá lélẹ́yìí jẹ́ fún wa. Pàápàá nínú ìdáhùn ẹ rí pé wọ́n mẹ́nu bà méjì tó pàtàkì tí mo fẹ́ ká dìmú. Àkọ́kọ́ ni pé ìparun, kò sí sẹ́nikẹ́ni tó ń wá ìparun fún ara rẹ̀. Ẹ̀kọ́ kejì tí wọ́n kọ́ wa ni pé Ọlọ́run á máa kọjú ìjà sí ẹni bẹ́ẹ̀. Nínú ìdáhùn wọn jẹ́ ká mọ̀ pé kò sílẹ̀ tó lè jẹ́, tó bá ti lè jẹ́ agbéraga, irú ẹni yóò kó jẹ́, Ọlọ́run máa kọjú ìjà sí. Lórúkọ Jésù ìbínú Ọlọ́run kò ní dé bá wa o. Bàbá wa ṣe ìbéèrè kẹrin, wọ́n ní kí ni ọ̀nà àbáyọ tí Bíbélì là? Kí ni ọ̀nà àbáyọ tí Bíbélì láti borí ìgbéraga?
ní kí ni ọ̀nà àbáyọ ti Bíbélì láti borí ìgbéraga ti ẹ̀mí. Nígbà tí a bá wo ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 3, Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12, wọ́n ní kí ni ọ̀nà àbáyọ ti Bíbélì láti borí ìgbéraga tàbára. Nínú Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12 yẹn, ó sọ fún wa níbẹ̀ wípé ẹnikẹ́ni tó bá rò wípé òun dúró kó kíyèsára kó má bàa ṣe kí kó má bàa ṣubú. A nílò láti kíyèsára ká sì máa ṣọ́ra. A gbọ́dọ̀ máa ṣọ́ra ní gbogbo wa, ká máa yára wa wò pé ṣé mo ṣì wà lọ́nà tí Ọlọ́run fẹ́ kí n máa tọ̀. Olúwa ràn wá lọ́wọ́ sá. Àwọn ṣe wọ́n jẹ́ ká mọ̀ pé bó ti wù ká ti pẹ́ tó ní orí ìje yìí tàbí pele yóò ká ti dé síbẹ̀ wọ́n ní ká máa kíyèsára. Àbá abẹ́kọ̀ọ́ Bẹ́ẹ̀ ni sá. wọ́n ní ká máa kíyèsára ni bó ti wù ká ti pẹ́ tó ìpele yóò ká wà ohunkóhun tí Ọlọ́run lè ti gbọ́ ọwọ́ wa ṣe. Bàbá wa ní kékeré o, wọ́n ní ká máa kíyèsára gẹ́gẹ́ bí Ọlọ́run ti kọ́ wa. Lórúkọ Jésù èmi àti ẹ̀yin a ò ní parun. Ẹ̀kọ́ ńlá nílé ni wọ́n kọ́ wa lónìí. Wọ́n jẹ́ pé wá pé èrè ìgbéraga ń kọ́ ewu ńlá ni. Ó ń fa ìbínú Ọlọ́run, ó ń fa ìparun, ó ń fa ìjákulẹ̀, ó ti ẹ̀ ń sọ ẹ̀yìn ẹni wọ́n ti dẹ̀ ní ẹ̀yìn. Mo gbàdúrà pé àwọn ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ wa lórúkọ Jésù á di àjẹmọ́nú fún wa o. Fún ìparí, wọ́n ní ìgbéraga ti ẹ̀mí jẹ́ ẹ̀ṣẹ̀ tí a gbọ́dọ̀ yàgò fún lọ́nà kan nínú eré ìje wa sí ìjọba Ọlọ́run. Nígbà tí a bá dán an wò láti gbéraga nípa ti ẹ̀mí, rántí bí Farisí ṣe pàdánù ìbùkún rẹ̀ níwájú Ọlọ́run. Ẹ̀rí arákùnrin Farisí tó gbéraga níwájú Ọlọ́run, ó sì pàdánù ìbùkún nítorí pé ó ń dá rẹ̀ láre, ó fi ojú tẹ́ńbẹ́lú àwọn ohun tó yẹ kó kíyèsí. Fún ìrònú, rẹ ẹ̀mí rẹ sílẹ̀ láti yàgò fún ìṣògo. Olúwa ràn wá lọ́wọ́. Bàbá wa, ẹ jẹ́ kí a jọ wo ọ̀rọ̀ àkọ́sórí wa nínú ìwé òwe yẹn orí 29 ẹsẹ̀ 17. Kí ló wí o? Ìgbéraga ènìyàn ni yóò rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n onírẹ̀lẹ̀ ọkàn ni yóò gba ọlá. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run a gbé yín ga fún ọ̀rọ̀ yìí lẹ́tẹ̀ tí bá wa sọ́nà nígbà ọpẹ́ wa. Ó fẹ́ ká ṣègbéraga tó kò fẹ́ ká parun. Orí ọ̀fẹ́ tá a fi rẹra wa sílẹ̀ pàápàá bí wọ́n ti kọ́ wa lónìí, tí a lè máa gba ìtọ́ni, tá a máa gba ìdarí, tá a máa gba ìmọ̀ràn, tá a fi ní jọra wa lójú. Orí ọ̀fẹ́ jọ wọnú ayé wa. Olúwa jọ̀ọ́ má jẹ́ jọra lójú o. Ìbínú wọ Ọlọ́run lórúkọ tí wọ́n jẹ́ bá wa o. Wà lọ́wọ́ Olúwa. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ Kristi kò wọnú ayé wa ká lè bá ọ jọba. Ògo ni fún orúkọ ní orúkọ Jésù Kristi Olúwa wa.